kí ló ń jẹ. All right. Take care. Ọ̀rẹ́ mi ta jẹ lọ sí College of Education. All right. Ṣé wàá pa o? Ṣé ọ̀rẹ́ tí má dé a máa tún ní ọ̀rọ̀ ẹja lọ. All right. Ṣé dábọ̀ kẹ́ nice day. Asọ́láyé fi ògo àtàfẹ́rẹ́ hàn, ó ń fa mí mọ́ra kí n lè jẹ́ ọmọ ayé. Ohun wọ̀nyí o, kò ní borí mi, kí n má fòyà, kí mi láyà kí n má bẹ̀rù. Joyin down now, time ń lọ. Mo ń bọ̀ jọ. Yeah, what's up? Hey, Mama. Don't share. Oh, okay. Ọ̀rẹ́, jọ tó lọ. Mi ò ní lè dí lálẹ́. Àárọ̀ la ni máa dé. Kí ló dé tó jẹ́ pààrọ̀ la ni máa dé? Irú ìbéèrè wo nìyẹn? Ọ̀la ni máa dé torí mo fẹ́ ṣe nǹkan. Ẹ̀yin tèmi. Tẹ̀lé bọ́ọ̀bọ̀. Ẹ̀lẹ́ àfà. What's up? Ká máa ṣe wà pa. Mo wà pa, kí ló ń ṣẹlẹ̀? Ó ti yá náà nìyẹn, ká máa lọ ni. Àwọn gẹ́ẹ̀sì kú nǹkan. Àwọn yìí máa pàdé wa lọ́hùn. Ẹlẹ́yìí nǹkan òun ò tẹ̀lé wa lọ ni. Ọ̀nkú, èmi ò kí ń ṣe iṣẹ́ tó ń ṣe yẹn. Ọjọ́. O kì í ṣe irú iṣẹ́. Bó ṣe ń bẹ̀rẹ̀ nìyí o. O kì í ṣe irú iṣẹ́ táwa ń ṣe. Tótó ni wọ́n ń ṣe irú iṣẹ́ yìí. Lẹ́nu tiẹ̀ pé ìwò kì í ṣe irú iṣẹ́ yìí. Àwọn ìpọ̀nrín máa kọ́kọ́ bàbá ńlá kú bàbá ẹ̀. Ṣíyán láyé gbọ́bẹ̀ ní dènà ọ̀run ẹ̀. Iṣẹ́ ilé mi ń ṣe tèmi fi ń bọ́ ẹ. Tí mo fi raṣọ sí ẹ lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́. Anyway, mo ti mọ ibi tó belong sí. Wàá dẹ̀ ra gbé ẹ síbẹ̀. Tó bá sọ̀rọ̀ tí bá gbá ẹ ní ojú, gbogbo yín ẹnu ẹ ló máa wọ́ bọ́lẹ̀. Anyway, ṣorí mi ò bẹ lọ́rùn sí. Ṣorí kí n tó dé ní àárọ̀ ọ̀la. Báyìí kí n bá ẹ nínú ilé. Ṣorí àti tó kéré, tó wúwo, tó fúyẹ́ nínú ẹrù ẹ. Báyìí kí n bá ẹ lọlé. Àwọn àǹkárá yẹn mo fẹ́ kó máa kó lọ lórí burúkú. Ẹ jẹ́ àlọ́. Wá ṣe é. Dóyin, má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi. Dóyin. Kí ni mo wá sọ? Àbí ìgbà tí mi ò kí ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Ọmọ yìí tí ó ń gbé lọ́dọ̀ ẹgbà yẹn ẹjọ́ sọ̀rọ̀ lọ iṣẹ́ òṣìṣẹ́ nǹkan kan. Ọmọ wo ni? My friend dúró tí ẹ̀ ìwọ mẹ́rin tá à ń sọ. Ọmọ wo? Ọmọ tó ń gbé nílé ẹ̀ yẹn. Mo ti lè. In fact, tó bá rárá kúrò, á ti débi tó ń lọ. Ọmọ tó yẹ pé ó jẹ́ ká gbé ní kúrò lórí ọ̀rọ̀. Ṣé nǹkan tí wọ́n pẹ̀lú ẹ̀fà lọ́jọ́ yẹn ó lè tó kó lè jáde ńlẹ̀ ni? Kí n tiẹ̀? Kí la gbé kí lójú? Agbánilé tí orúkú ń ṣẹ̀jẹ̀, báwo ló ṣe kàn ẹ́? Ṣé o lè ṣí nǹkan mi tí ò gbọ́dọ̀ tó sọ sí mi níjọ́ yẹn pé èmi ṣiṣẹ́ kan? Ṣé tẹ́ pé nǹkan tí mo fi ń bọ̀ nìyẹn? Báwo ló ṣe wá kàn ó dà mo ti lè kí ló fẹ́ ṣe sí? Ok, tẹ̀ ká fi yẹn lẹ̀. Báwo ni mo lè kẹ́ ẹ̀dá kẹ́sẹ̀? Ṣé orí ọmọ yẹn? Ṣé ìyẹn kò lọ ní interest lórí ẹ̀? And ọmọ yẹn kò lè gbà fún ẹ. Wọ́n dẹ̀ ti tẹ̀ rent fún mi gbòòrò, kò sí gbòòrò mọ́, kò sí nǹkan kan ní ṣọ́ọ̀bù ẹ̀ mọ́. Ìwọ́n gan fúnra rẹ̀ sọ́rí wọ́n ti ní ẹ̀jẹ̀ tán kó o pọ́pọ́ lọ ara ẹ̀ sọ̀rọ̀. Sórí gbogbo èyí tí wọ́n kà lẹ́yìn sítórì ni ọ̀rọ̀ àfilẹ̀ sẹ́gbẹ̀ kan. Àdírẹ́sì ọmọ yẹn gan mo ní mo kàn fẹ́ show concern ni, you understand? Mo máa wọ̀rí ní tẹ̀sí, ó ní gan tó lè fún mi ní àdírẹ́sì ẹ̀sìn kan. Lọ kí mo fẹ́ fi irú ọmọ bẹ́ẹ̀ ṣe á sí kí nǹkan bá sọ ọmọ. Ìyẹn ṣe kì í sọ̀rọ̀ ẹ̀ náà. Ọwọ́ tèmi ló máa sọ yẹn pé kò sí problem ṣá. Okay, take care. Sáwèrè ọlá o má pẹ́ o. Lè dé ṣù. Láíláí ọ̀la 5 is 5 ẹni kẹ́ ti set. Gbà bẹ́ẹ̀. Òde orí bẹ́ẹ̀. Ẹlẹ́ tó dùn jù ó yá nà. Ó bí ọmọ ńlá. Tí ìbá ṣe mistake, ṣé kìí ṣe búkì lọ́sàn? Má jẹ́ kó dùn mí jẹ́ àdán.
bẹ́ẹ̀rẹ̀ wa a lọ ṣe rí ẹ̀dá kan náà ẹ̀dá ibi tá à ń lọ òun àsìkò yóò wà lásìkò wò. kò lè pẹ́ ebi ká yọjú sí wọn ká ṣàlàyé tí mo rí wọn náà ni. tọ́ba dé pé bẹ́ẹ̀ ni mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. o sì jẹ́ adé. àyẹ̀mọ̀jẹ̀ adé ẹja sọ ṣe mọ̀ ibi abá ti rọ̀rọ̀ náà lọ yẹ àti sọ ọ̀yẹ́ tó pẹ́ mọ́. o sì dín náà nù aago mélòó. ó kẹrẹ ni ṣe bí aago mẹ́rin lẹ pé aago kan àbọ̀ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ lù. ó dà kí ni tó fẹ́ sọ fún mi. ẹ jókòó. tó fẹ́ yan ọgbà aláàbò. ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ro àárín ara wa ni o ẹ̀yin la ṣáájú wa mo sì fẹ́ kẹ́ ẹ tètè káàkiri mọ́rọ̀ yìí ṣé rí tá a bá ṣọ́ra wọ́n máa ju òkòlù wa káàkiri ìgboro ni ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ pọ̀ ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀yin la ṣáájú wa ṣó yẹ káwa tún máa kọ́ yín pé nítorí yẹ kẹ́ ẹ ṣe. kí ló ń sọ gan. ọ̀dà ọ̀rọ̀ Bùkọ́lá ọmọ àbúrò mi. kí ló ṣe. ẹ ń wòran jù lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ ti wòran jù ẹ wòran bá a bá ṣọ́ra àwọn aráàlú ọmọ lé òkò mọ́ wa ni lórí ọ̀rọ̀ ọmọ yìí kó sì ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí tiẹ̀ ó sì bàjẹ́ tán lójú ayé yín. ṣé táwọn òbí ẹ̀ bá ń bẹ láyé ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ sọ́mọ. torí gbogbo wa náà lábí tiwa ṣé bẹ́ẹ̀ mọ̀ pẹ́yìn lórí wa ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa dá wa mọ̀ràn kì í ṣàwa ló yẹ ká máa tún pè yín kalẹ̀ lórí ọ̀rọ̀ mọ́. ọmọ ìjáde ẹ̀ sì láti bí ọdún mẹ́rin kò ríṣẹ́ ibi tí wọ́n ti ń gbà wọn níwèé kéékèèké àwọn tí wọ́n ń kọ́ ọmọ kéékèèké gan níwèé wọ́n ń gbà wọ́n bóun bá débẹ̀ wọn ò ní gbà a sì ń wòran àwa náà sì bí tiwa àwọn tiwa ń ríṣẹ́ wọn rí gbogbo ẹ̀ ń bò láṣẹ pa àwọn kí làápà ń ṣe. wo mo ń sapá mi lórí ọ̀rọ̀ Bùkọ́lá mo gbìyànjú ebí mi náà mo ṣètò ilé gbígbé fún pé kí wàhálà ilé gbígbé kó kù lọ́rọ̀ rẹ̀ yàtọ̀ séèyàn àti jẹun rẹ̀ Ọlọ́run ní í ṣe ẹ̀yin náà sì mọ̀ pé pẹ̀nsọ̀níà ni mí ìlú náà là ń gbà owó ọ̀hún náà kíjọba ọ̀hún jókòó tẹ̀ tí hàn kó lẹ̀ ojoojúmọ́ náà wọ́n ń yan alága tuntun gbogbo àwọn pẹ̀nsọ̀níà ti kú tán Ọlọ́run lọ́kàn táwa yìí sáàyè gbogbo wa ti ń gbọ́yé fígọ̀ tí wọ́n rù lọ ìlú èbó tí ò ṣe àfi kí orí wa kọ́ parapọ̀ kọ́ bẹ̀ sí di gbogbo wọn láyà níbi tó. àwọn òpìlẹ̀ jìyà ẹsẹ̀ tiwọn àwọn òpìlẹ̀ jẹ́ ẹ̀ yẹn bá jọrọ̀ lónìí tẹ́lẹ̀ ìgbà náà wọ́n jẹ kán ìyẹn fi eyín yìí sára ẹ̀ ṣe rí tọ̀dọ̀ ti yín ìyẹn sábọ̀ mú. wọ́n mọ̀ mọ́ jábọ́ lójijì gbogbo tó yẹ tó jẹ́ tọ̀wá náà kí wọ́n ti fi gun bàálù ọ̀hún kí ni mo tún fẹ́ ṣe. ẹ jẹ́ àmójútó ọ̀rọ̀ ọmọ yìí ẹ jẹ́ ká mú ojútó ọ̀rọ̀ Bùkọ́lá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Bùkọ́lá ó bú wa àwa náà bí ọmọ tiwa tá a bá ṣe báyìí tí a bá yà sí ọmọ yìí tí ọmọ yìí bá lọ sí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ bá já sáyọ̀ yóò fi yín ẹ̀gẹ́ wa jẹ o tọ́ọ̀ rẹ̀ ò bá sì tó ń já sáyọ̀ ayé yóò fi yín ẹ̀gẹ́ wa jẹ o ẹ jáde sọ̀rọ̀ ọmọ yìí ẹ jáde sọ̀rọ̀ ẹ má wòran ẹ má jà yí ọ̀fọ̀ wọn lọ́wọ́ amúwáì. ẹ jáde sí o ẹ jáde sí ọ̀rọ̀ ẹ má wòran o. ó ti yá ẹjẹ á lọ jáde sí yẹn dákun tí yín ò ní bàjẹ́ o ayé ò ní mọ̀ fún òní fẹnu burúkú mọ̀ kàn wá o ẹ ti gbọ́ ṣé mi dá ní dá kankan tẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ yìí tó dà ẹjẹ́ àkókò ṣe báyìí. Ifá bó o bá roko kó o dé ọ̀run là bó o bá rodò kó o bọ̀ iwájú ọ̀pọ̀ Ifá ọ̀nà ọ̀tún olùsìn. Bàbá fẹ́ mọ lójú àná.